Hey, 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 hey. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín nílẹ̀ Yorùbá wọ́n ní Fúlàní ó wọ ìlú kan ó yìnbọn fún ọmọ Yorùbá. Wọ́n ní wọ́n á sọ pé àwọn ọmọ Yorùbá tó wà ńbẹ̀ wípé wọ́n jọ ìgbín. Ó pa yín lẹ́rìn àbí? Ṣùgbọ́n màá fẹ́ kẹ́ kọ́kọ́ wo kinní kan, kẹ́ wo fídíò kan níbi tí ẹni yìí ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ló sì sọ? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó. Ṣùgbọ́n ṣáájú àsìkò yẹn, mo kí yín bí tẹ́ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ìran Yorùbá k'Ọlọ́run kó wa yọ ni. Nǹkan kan nílẹ̀ Yorùbá o. Kódà bá a ṣe fẹ́ já kúò, jàjàbọ́ kúò, àfi ká múra. Ẹ farabalẹ̀ gbọ́. Ẹ máa farabalẹ̀ gbọ́ sìn. Wàhálà ńlá ni. Kíníkan tó ṣẹlẹ̀ lé nìyẹn wọn. Ilé ní ìsìn ó ti pẹ́ táwọn ọmọlá wọ́n ti máa ń da màálù ọ̀nà àdúgbò. Àdẹ́sọ fún àwọn onídàá sọ̀rọ̀ màálù àti àwọn tó ń ti truck àfẹ́ wọn. Ṣó ti yé àwọn tó ń ti truck tó ń sọ ni àwọn tó máa ń ṣagolo ṣàgbàṣàwo kiri yẹn ni o. Ẹ tún máa gbọ́ ohun tó ń sọ lọ o. Ilé ní ìsìn wọ́n da màálù ọ̀nà àdúgbò ọ̀rọ̀ gbẹ̀rẹ̀ lẹ́yìn ní pọ́tù rẹ̀. Ṣó ti wà confam sí ìgbọ́n ti kidnap ẹ̀? Àbúrò ẹ̀gbọ́n ẹni yẹn ló kó ìwà ẹ̀ sí. Àti rẹ̀ ní ọ̀tí náà ayé sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀dẹ̀ ní candidate of mind possible. Àdẹ̀ tí ṣe anything for anybody o. Agbọ́kàn ti mú àwọn Fúlàní kan. Àti mú àwọn kan àti handover dáwọn ìjọba lọ́wọ́. Bọ̀ kí ìjọba má yẹ kó lu agbára lé wa lórí. Kò láti ráwọn tó ní màálù. Wọ́n fẹ́ lu agbára fún wa. Ẹ wà ní yẹn. Wọ́n máa fi ẹni tó múlẹ̀ possible o. Kéèyàn sọ pé òun wá ṣa ìgbín láti. Kéèyàn lóun wá ṣa ìgbín. Ẹ máa gbọ́ o. Láti Ògbògbò wá ṣa ìgbín láti bà. Ẹ má bí so possible. Ṣé kò sóko lógbògbò? Kò sóko ń bẹ̀bà. Òdògbò kò sóko ń bẹ̀. Tó bá ti ṣa ìgbín. Olùwà ṣa ìgbín láti bà. Àìjọ́ ń do ìtọ́lọ́wọ́ o. Àfẹ́ wà lọ o. Ẹ̀tọ́ mú ọmọ àfilẹ̀ láyọ̀ tàlàfíà. Àbá Fúlàní jà o. Ẹ̀tọ́ rìn ìbọn fún ọwọ́ lọ sí tù o. Ẹ gbọ́ níbi ọrùn báyìí. Ọrùn báyìí. Ẹ máa rí picture ẹ̀. Ọwọ́ lọ sí tù o. Àwọn tó ṣe bíríkìlà. Ọwọ́ lọ sí tàbáyò. Àbá Fúlàní jà àbáyọ̀ jà o. Kó máa fẹ́ tó gbé kó máa fi wọ́n lẹ̀ o. Wàhálà wà. Wàhálà ti ṣe kí ni? Wàhálà ti wà. Ta ló sọ pé kò sí wàhálà? Okay o. Pẹ̀lú gbogbo eléyìí tá à ń rí tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì ní ìlú wa, nílẹ̀ wa, táwọn baba ńlá baba wa tí wọ́n forí wa sọlẹ̀ sí, tí àwa fúnra wa tá a jogún bá. Ilẹ̀ Yorùbá leléyìí, ìpínlẹ̀ Ògùn leléyìí. Wọ́n ní wọ́n tiẹ̀ tún lọ, wọ́n lọ sí ní pọ́tírì tí wọ́n lọ. Wọ́n ní wọ́n porúkọ bẹ̀ ní Ìdówá àbí nǹkan ní Ìjẹ̀bú, lágbègbè Ìjẹ̀bú yẹn ni. Ìgbà tán débẹ̀, wọ́n ní wọ́n gbọ́ àwọn tán tiẹ̀ tún wà nù oko. Wọ́n ní ó yá ẹ dojúbolẹ̀. Nígbà tó yá wọ́n ní ta ló ní bí yìí? Wọ́n nígbà tí wọ́n rí wọ́n ní okay kò sí wàhálà. Tó bá jẹ́ tìyẹn, wọ́n tọ́ka sẹ́nìkan, wọ́n fa ẹnìkan. Ẹni tí wọ́n fà, wọ́n porúkọ ẹ̀ ní Túndé Òṣì Fọwọ́kàn. Òun sì ni alákòóso oko yẹn. Kódà ó jẹ́ mọ̀lẹ́bí bí àbúrò ló jẹ́ sẹ́ni tó níbẹ̀. Wọ́n gbé e lọ. Ó ní ọkùnrin yẹn ń tọ́ka sí pé wọ́n gbé e lọ. Nígbà wọ́n gbé e lọ tán, kò mọ síbẹ̀ nìkan. Gbogbo ìlú dàrú. Wọ́n ní bí wákàtí kan ó lé lọ síbi wákàtí méjì ni wọ́n fi ṣọṣẹ́ ṣe oró. Láwọn tí wọ́n ní wọ́n gbé mọ̀dá nìyí. Wọ́n yìnbọn fún yàn ní ọrùn. Kọ́lọ́ ńlá ni. Wọ́n ti sọ bóyá ó yè tàbí òye. Ìgbìmọ̀ kọ́lọ́ bá wa là á. Kò ní kú lágbára Ọlọ́run. Lórí ilẹ̀ wa ń gbà tí a bá tún lè ní ìfọ̀kànbalẹ̀ mọ́. Ẹ rí pé wàhálà ti wà ṣá. Àbá mọ̀ pé wàhálà ti wà nìyẹn. Wàhálà ti wà nìyẹn. Ọ̀kan lára àwọn olóyè ìlú yẹn
wọ́n náà tiẹ̀ sọ̀rọ̀, wọ́n láwọn sọ̀rọ̀, wọ́n náà sọ pé wọ́n ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe lọ, pé ńṣe ni àwọn yẹn dé, wọ́n bẹ̀rẹ̀ sí í yìnbọn, gbogbo ìlú dàrú, eré lẹ́sẹ̀ àwọn èèyàn, kódà àwọn tó jẹ́ ọmọléèwé gbó. Ọjọ́ Ajé ló ṣẹlẹ̀. Àwọn ẹ wá wò ó lórí ilẹ̀ wa nígbà tí irú eléyìí bá wá ń ṣẹlẹ̀, tó ń ṣẹlẹ̀, ẹ̀yin náà wò wọ́n fẹ́ ni níbọn lọ́rùn, ẹ̀yin náà wò ó. Ok, nígbà tí eléyìí bá wá ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa, ibo ni ká wá sá gbà, ibo ni ká sá lọ, ibo ni ká sá sí, ibo la máa rìn gbà? Ìbéèrè ńlá ni o, torí wípé àfi kí àwọn ọ̀dọ́ wa náà kí wọ́n má ṣàsùnpìyè, káwọn ọ̀dọ́ wa náà kí wọ́n má ṣàsùnpìyè. Àwọn aráàlú òyìnbó máa tiẹ̀ sọ kinní kan, wọ́n ní àwa tá wà nílé, wọ́n ní ó dàbí tí kò tí ì já àwọn èèyàn lára jẹ tó bá já wọn lára jẹ tó, wọ́n á mọ ìgbésẹ̀ tó yẹ kán gbé. Nígbà tó jẹ́ pé àwọn adarí wa gan, àwọn ọba wa nílẹ̀ Yorùbá, wọn ò gbé ìgbésẹ̀ tó yẹ, àwọn ìgbésẹ̀ tó ṣe pàtàkì tó yẹ kí wọ́n gbé, wọn ò gbé. Àìsí gbé ó ń dá wàhálà sílẹ̀, àìgbé ń dá wàhálà lẹ̀, ó ń dá wàhálà ńlá lẹ̀. Àwọn ìgbésẹ̀ tó yẹ láti gbé, ìgbà téèyàn ò bá gbé, ṣé kò dá wàhálà lẹ̀ bí? Lọ́tùn lósì ní oṣù tá a wà nínú ẹ̀ yìí, iye àkọọ́lẹ̀ àwọn tán jí gbé àtàwọn tó jíyàn gbé kì í ṣe kèrémí, kò ń ṣe kékeré. Ọdún wo la fẹ́ ṣe yẹn dà? Ní pàápàá nílẹ̀ Yorùbá, ọdún wo la fẹ́ ṣe dà? Kéèyàn fẹ́ travel kọ́kàn má balẹ̀, mo fẹ́ rìnrìn àjò báyìí, ọkọ̀ èèyàn máa wo wájú wẹ̀yìn, èèyàn tiẹ̀ kọ́kọ́ ronú lọ́tọ̀ lórí ìrìn àjò yẹn. Ẹ rí i pé nǹkan lélẹ̀ báyìí, ẹ rí i pé nǹkan ń na, nǹkan wà o. Ok, gbogbo eléyìí táwọn ń ṣàlàyé nípa yìí, ṣé irọ́ la tún wá ń pa? Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, àwọn àkọlù tí wọ́n ṣí sílẹ̀ Yorùbá yìí, táwọn kan bá sọ wọ́n lé nírọ́ ni. Ìgbà wo gan la fẹ́ jàjàbọ́ ná lórí gbogbo orú nǹkan báyìí? Àsìkò wo la fẹ́ jàjàbọ́ nílẹ̀ Yorùbá? Mo gbọ́ pé àwọn ọba aládé wa, wọ́n dàbí tí wọ́n ti ń jí dáadáa báyìí, wọ́n ti ń jí díẹ̀díẹ̀. Ṣé ẹ gbàgbé ìpàdé kan wà tí Ọọ̀ni tó ṣe? Ọọ̀ni ṣèpàdé yẹn débi tí àwọn èèyàn ńláńlá tó fi mọ́ àwọn gómìnà kan ti wà ńbẹ̀, àwọn èèyàn ńláńlá wà ńbẹ̀, kódà bàbá Fáyẹmí Ẹlẹ́bùíbọn wà ńbẹ̀. Bàbá Fáyẹmí Ẹlẹ́bùíbọn wá ń sọ nínú ètò yẹn pé gbogbo pé a fẹ́ mọ fọ̀rọ̀ dá ti ìjọba àpapọ̀, kíjọba àpapọ̀ dé kán wá ṣe gbá, kíjọba àpapọ̀ dé kán wá ṣe àwo, kíjọba àpapọ̀ dé kán wá ṣe ètò ààbò, pé òfo ni o. Tá a bá dúró dé, á pẹ́ ńbẹ̀, á pẹ́ ńbẹ̀. Ó ní àfi ká mú àṣà wa, torí ìṣẹ̀ṣe làgbà, àìka ìṣẹ̀ṣe kún ohun kó bá wa. Ó ní àìmọye àwọn ìlànà ọdún tí wọ́n máa ń ṣe, àwọn ètùtù kan tí wọ́n máa ń ṣe tẹ́ pé ó máa ń jẹ́ kí ìlú ó tùbà kó tùṣẹ́ láti ṣe àfọ̀mọ́. Ṣé ẹ rò pé ìran Yorùbá wà lágbára rárá ni? Àìmọye àwọn ìgbésẹ̀ àtàwọn nǹkan tí wọ́n ní tó jẹ́ pé wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn, ẹ ti gbàgbé ni, mo máa ń sọ kinní kan, ẹ ti gbàgbé tó ṣẹlẹ̀ ní Oǹdó láwọn àsìkò kọ̀ọ̀kan àti Èkìtì, tí wọ́n kó màálù lọ sí àwọn ìgbà yẹn. Wàhálà yìí náà ni, wàhálà àwọn Fúlàní náà ni, tí màálù wọn kú lọ rẹpẹtẹ. Àwọn kan náà kú lÉkìtì, ìyẹn àwọn màálù wọn kíá ni wọ́n ní oníkálukú wọn nílùú ń kó màálù wọn kú. A rí wọn bá ṣe ń kó màálù wọn sínú tírélà tó ń kó kúrò nílùú yẹn, nítorí kíni? Yorùbá sáré jẹ́wọ́ fẹ́rẹ́fẹ́. Kí ló dé tí ìran Yorùbá tẹ́ pé àfi ká kàn mọ́ fọ́ǹbù lẹ́nu? A sì ní agbára yẹn, kì í ṣe pé àní, ṣùgbọ́n àfi ká mọ́ sọ tẹnu nìkan, àní gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé. Àwọn tó ní gangan wọn ní fẹ́ jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ pé àwọn ní agbára ńlẹ̀ Yorùbá, wọn tí ìlú agbára yẹn kán ayé rí pé lóòótọ́ kò dìgbà bá bọ́ social media ká pariwo pé mo lóògùn báyìí, mo lágbára báyìí ní tòótọ́. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo là ń gbé gangan? Ṣáà ń gbé? Àwọn ọ̀dọ́ wa náà, ọ̀pọ̀lọpọ̀ náà wọn tí ì ṣetán tó. Ẹ jẹ́ á jára wa gbà. Eléyìí táwa ní lágbára láti fi sọ̀rọ̀, láti fi kẹ́ tantan síta, àwa ó ṣe é. Láti máa bọ́ ìròyìn jẹ́ yín bó ṣe ń lọ, àwa ó ṣe é. Ṣùgbọ́n a kò gbọdọ̀ wá gọ́ra wa o. Kíran Fúlàní, àwọn ìran kan àtọ̀húnrìnwá kán wá máa lalẹ̀ fún wa lórí ilẹ̀ baba wa. Ẹ ti gbàgbé fídíò kan wà tá a gbé jáde, bẹ́yìn ẹ̀yin tẹ́ bá tí ìwé lè lọ wò ó, níbi tí emir àwọn kìnní emir wọ́n tún ti ń pàṣẹ fún ọba. Emir ń pàṣẹ fún ọba ńlẹ̀ Yorùbá, kò jẹ́ gbowó oṣù láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, tí ò lè lọ́dún mẹ́wàá ṣá.
kò ràn jò gbowó, owó tó jẹ́ bí ẹ̀tọ́ táwọn gbà lọ́wọ́ ìjọba tí wọ́n ti ẹ̀jẹ̀ tún gbà. Wọ́n gbé lọ kóòtù, ọba jẹ́bà ni, ẹ̀wòrú yẹn. Nígbà tí gbogbo eléyìí bá ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ baba ńlá baba wa, ìgbà wo la fẹ́ ṣèyẹn dà? Ok, ìgbà wo la fẹ́ bọ́? Àfi ká gbé ìgbésẹ̀ o, kó má pẹ́ rárá, ká gbé ìgbésẹ̀ kíákíá kánmọ́ kóbó. Àìjẹ́ bẹ́ẹ̀ ń tà ń sọ ìkọ́ ni a mọ̀ bá o, kò sí ní dáa ká mọ̀ bá irú ipò báyìí lọ, nítorí wípé kí ni àwọn àrọ́mọdọ́mọ, mo sì fẹ́ ká mọ̀ kíní kan, ọba tó ṣe dáadáa ìtàn rẹ̀ ò ní parẹ́, eléyìí tó ṣe eléyìí tó kù díẹ̀ káàtó ìtàn rẹ̀ ò ní parẹ́, àfi ká ṣe eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ. Àsìkò tẹ́sí wá ilẹ̀ lílu àsìkò yín, èèyàn yìí wà lórí àpèrè títí láéláé, ẹ pẹ́ lórí àpèrè yín o, ọba kẹ́ ẹ pẹ́ o, ṣùgbọ́n ń tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé òótọ́ ọ̀rọ̀ ò ní arán sọ̀hún. Eléyìí tẹ́ ẹ bá ṣe àwọnú àkọọ́lẹ̀, ìròyìn ó gbé, ìròyìn íńtánẹ́ẹ̀tì ò sì ń gbàgbé nǹkan, bẹ́ẹ̀ bá ṣe dáadáa àròyìn. Ọ̀ní tilẹ̀fẹ̀ tó wá pé àwọn ọba jọ pé ẹ wá ń bí àgbọ̀dọ̀ wò sùn kí tí wàá mọ̀ bàbá wa wọ́n mọ̀ tán ń ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ ká wá gbé ìgbésẹ̀ yẹn pátápátá. Ká má kàn wọ́n sọ lọ́rọ̀ ẹnu nìkan. Ká má sọ lọ́rọ̀ ẹnu nìkan. Ẹ já ṣe ẹ̀tọ́, ká sì ṣe ohun tó tó àti ohun tó yẹ. Tèmi ni wípé ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ṣẹrú o, a gbọ́dọ̀ tún mọ̀ jáyà lórí ilẹ̀ baba wa o. Àwọn tó wọ́n sọ pé wọ́n di àmọ́ra, wọ́n gbébọn, wọ́n kọ́wọ́ ojú wọn, wọ́n wọ àárín ìlú ọlọ́mọ mọ́mọ́mọ́ ní ìlú tó lọ́ba tó níjòyè. No. Àwọn kan tún sọ pé wọ́n wá Igbin ni, sọmọ Yorùbá jọ̀gbìn. Náà ń fún wọn ní ìbọn lọ́rùn, yìnbọn fún àwọn kan lápá, yìnbọn fún kinní kan. Gbogbo ilé ò yẹ kó máa lọ bẹ́ẹ̀ àtọ́, kò yẹ o. Tèmi ti ń tòótọ́, kí lójú ìwòye yín sí eléyìí? Torí kọ́lọ̀ kó gbà wá ni. Ẹ lọ sí comment section, ẹ já àtúnjọ pàdé, ẹ sì share fídíò yìí fáwọn ẹlòmíì. Ẹ subscribe sí Bembeyeke TV. Tó bá yẹ pé ń wò wá fúngbà àkọ́kọ́, bẹ́ẹ̀ bá ti subscribe, kẹ́ ẹ rántí tẹ notification bell, kẹ́ ẹ sì share fáwọn ẹlòmíì. Ẹ má gbàgbé Bembeyeke comedy, níbi tá a ti ń ṣe àwọn ètò ẹ̀fẹ̀ eléyìí tẹ́ kó wà fún ìgbé ara ẹni lárugẹ, láti lè fi gbé àṣà àti ìṣe wa lárugẹ nílẹ̀ Yorùbá. Ẹ subscribe sí, kẹ́ ẹ sì share fáwọn ẹlòmíì. Ẹ máa wò lórí Bembeyeke, kẹ́ ẹ sì tún máa share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí, gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. Fash Express Logistics Services. Your convenience is our priority.
ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn ò sí kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support to love Bembeyeke TV let's marry baby ìkànnì eléyìí ládùn jù Daniel Salmon òun ni ẹ máa wò.